tábà ní kí n sọ bó ṣe rí lára mi yóò dùn inú mi dùn nítorí wípé ọlọ́pàá ẹ̀dọ́ yìí ènìyàn ni dídé wa bíbá ilé mi ká má bàa ronú káṣá ilé kínú wa lè dùn ẹ rí i pé látàárọ̀ tá a ti wà bíbá yìí náà gbogbo wa náà inú wa ń dùn à ń rẹ́rìn-ín à ń ṣọ̀yàyà ká ní pé kò sí irú program báyìí ọ̀pọ̀lọpọ̀ wa máa ti kú àti irú ìrònú àti kú dànù irú èmi yìí àti kú dànù. kí ló ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀ kó tó lórí àwọn thespian ó dé. ẹ ṣe gbà tí Doyin máa tẹ́wọ́ gbà mí inú sickness ni lẹ́wà bẹ́ẹ̀ ni sickness ló lágbára stroke ló ṣe mí stroke àwọn èèyàn ti ẹ̀ believe pé mo ti kú gbogbo àwọn tó rí mi nígbà yẹn oníkálukú ń sunkún odidi ọjọ́ 5 ni mo fi wà kómà bẹ́ẹ̀ ni ẹgbẹ́ everybody ti sọ̀rọ̀ ìtìnú wípé ó ti kú ìgbà tí máa jáde nínú kómà yẹn ló tún gbà mí ni mo tún wá ní stroke mi ò lè gbápá mi ò lè gbẹ́sẹ̀ mi ò dá ìkọ̀kan mọ̀ mi ì dá anybody mọ̀ mọ́ nígbà tí Doyin máa tẹ́wọ́ gbà mí. mo ní ìrántí anybody ní ìgbọ̀rọ̀ kan yìí ní àwọn èèyàn mi gan mi ì dá wọn mọ̀ mọ́ àwọn ọmọ mi wọn kò sẹ́ni tó ní ìmọ̀ anybody mọ́ táwọn èèyàn bá ń pè mí tó bá ń sọ fún mi pé máa bá mi rà sí pariwo mi ò mọ̀ wọ́n rí o mi ò rí wọ́n rí o nítorí pé ó ti àfẹ́ ti bírèèdì mi mi ò yàtọ̀ sí wèrè nígbà yẹn ó dẹ̀ tẹ́wọ́ gbà mí ó tọ́jú mi ó tó stage kan èmi gan fún ara mi mo ti ń tọrọ ikú àbí kí ló burú nínú pé kéèyàn máa yàgbẹ́ kó tó máa fọwọ́ ara ẹ̀ gboko ibi tí máa sì ibi tí mo bá wà nínú ilé nínú ìtọ́jú ni màá máa ṣe máa tó máa fọwọ́ ara mi gboko ọkọ̀ tí mo gbọ́ lọ ó jẹ́ tọ́lé bá ara rẹ̀ ó dẹ̀ tọ́jú mi lọ́sọ̀ síbítì ó tọ́jú mi wá wo ó pọ̀ ìyá láyé mi lónìí ọ̀rọ̀ tó yẹ lọ́ọ̀rọ̀ ẹjọ́ lè wá rí o lè tiẹ̀ tún wà láàárín ènìyàn mo tún yá àlàyé ọkàn mo tún wá dúró bì ní látàárọ̀ ẹgbẹ́ mi tó mi ẹsẹ̀ tí wọ́n ní mi ò lè rìn mọ́ apá tí wọ́n ní mi ò lè rìn mọ́ ni mo wá bẹ̀rẹ̀ sí mo wá tẹ̀lé tí wọ́n máa ń pè ní kéèké orúkọ mi ni wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global Alore TV ẹ máa wo ẹ̀kọ́ pọ̀ ń bẹ ìrírí ayé pọ̀ ń bẹ òtítọ́ pọ̀ ń bẹ ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nílé nínú òkúri, ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni